báwo ni ìṣẹ̀lẹ̀ àbàmì náà ṣe ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday kẹbàá náà bẹ́ẹ̀ lórí àwọn ètò. tí ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ hospital sàlẹ̀ ọ̀dọ̀ wa la ti gbáriwo àwọn bá bọ́ ta pé kí ló ṣẹlẹ̀ ní abárí tí ń gbé nìkan jù ta èyí ti rí wọ́n ní bàbá ń bo wọ́n ní olómi lọ́nà àbò olómi yéyé wípé wọ́n bú orí òkú àwọn ọmọ ń tó ṣẹlẹ̀ níbẹ̀ ọmọ mi sì ti jáde tó lòun lọ sí ibi iṣẹ́ tiẹ̀ torí dráìfà ni. ṣé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday ní olómi. bẹ́ẹ̀ ni. bí aago mélòó ni arákùnrin yìí jáde kí lórúkọ ti arákùnrin yìí. Àfíìsì Sànúsí ni. Àfíìsì Sànúsí. bẹ́ẹ̀ ni. ẹni fọ́tò ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ yẹn. fọ́tò rẹ̀ rèé. bóyá kẹ́ ẹ̀ nà sókè káwọn ọmọ Nàìjíríà lè rí fọ́tò yẹn dáadáa. ọmọ Nàìjíríà fọ́tò rẹ̀ rèé o. fọ́tò ọmọ yín yẹn lélẹ́yìí. bẹ́ẹ̀ ni. ọmọ ọdún mélòó ni arákùnrin. 34 years ni. fọ́tò yẹn bá mi nù lókè dáadáa kan lè rè ẹjọ́ tó bá tó ní kẹ́ ẹ gbélé ní kẹ́ ẹ tó gbé lẹ́mọ̀. fọ́tò rẹ̀ lélẹ́yìí. bẹ́ẹ̀ ni. láti àárọ̀ Sunday yẹn. bẹ́ẹ̀ ni aago 6 àbọ̀ tó jáde. ẹ tí ìfojú kan dì sìn. àti ìrí rárá kò sí police station tá àti dé. ẹ gbé fọ́tò yẹn sílẹ̀. àti dé ilé Ẹ̀gẹ́. àwọn àgọ́ ọlọ́pàá wò lẹ ti dé. adé Yàgànkù adé SARS lánàá a lọ Sanyo. ìyẹn àná tí ṣe ọjọ́ ṣe Tuesday. ọjọ́ Tuesday. ẹ lọ sí láti Sanyo. àárọ̀ Monday tá a ti jí báyìí tó lára ti rò pé yóò wálé bí aago 6 sí 7 alẹ́ gbà tá a la tó mọ̀ lọ́rùn. àwọn ọ̀rẹ́ rẹ̀ ńkọ́. àmọ́ kì í lọ́rẹ̀ẹ́ kì í yàn ọ̀rẹ́ ẹ̀ àbúrò rẹ̀ ni wọ́n máa lọ ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀nà iná léńdé wọ́n jẹ́ Sẹ́ríkì Sànúsí. ṣé ẹ ti dé ọ̀dọ̀ yẹn náà. ó lóun ò rí láti jọ Sátidé lòun ti rí gbẹ̀yìn. àwọn tí ń bá a ṣiṣẹ́ yẹn ń kọ́ tó ń gbọ́kọ̀ fún wa ṣe ti débẹ̀ ṣé wọ́n fojú kan jọ Sunday. wọ́n láwọn ò fojú kan Sunday. ìjọ́ wo náà ti rí kàn yín. Sátidé wọ́n ti rí gbẹ̀yìn. náà ti rí gbẹ̀yìn. ṣùgbọ́n information tá a gbọ́ ń jọ Sunday ń àkà sí ni. information wo lẹ gbọ́. àbúrò mi kan kọ́lé sí ọ̀nà Ọ̀pẹ́ Àgbè lókè wọ́n ń pè é Ìyá Saidi. bó náà pè ní Ọ̀pẹ́ Àgbè ṣé ní olómi náà ló wà. débẹ̀ náà ni. Ọ̀pẹ́ Àgbè. tá a bá ti kúrò ní Bùké Ọ̀pẹ́ Àgbè la á kàn. tẹ́ ẹ bá níbi Ajíṣefín ní. ò ń gbọ́ yín. ó pé odù ọ̀nà lọ́dọ̀ ìyá wa kan tí ń bẹ lódù ọ̀nà pé kí wọ́n sọ fún mi pé ọlọ́pàá kan lé ọmọ mi o àwọn ó sì yìnbọn fún un ṣùgbọ́n wọn mọ̀ bọ́yá àbọ̀n bá a wípé ká pe nọ́mbà rẹ̀ o àbúrò mi sì wà ní inú ilé rẹ̀ ó ti wá mi wá láàárọ̀ ìgan. ṣé nọ́mbà àbúrò àmì nọ́mbà ọkùnrin yìí kò lọ láti gbà yẹn dì sí. kò lọ rárá nọ́mbà rẹ̀ ò lọ etí sàláàtì rẹ̀ nìkan nílò torí gbòò rẹ̀ ti sọnù kò lọ rárá. ìyẹn látọjọ́ Sunday. ó sì gbé GoTV lọ́wọ́ pẹ̀lú eré ààrẹ. ṣé GoTV yẹn ẹ rí ní agbègbè ibi tíṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ bóyá GoTV wà nílẹ̀. gbogbo ibi ìjà ńlá wa àárí GoTV yẹn wípé bọ́yá ó lè bọ́ sọ̀rọ̀ lẹ̀ àárí. kí lè wá fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ṣe fún yín. wọ́n gbà mí ni ọmọ Nàìjíríà gbà mí o ìrìn ọmọ mi o. látọjọ́ Sunday. látọjọ́ Sunday tí wọ́n ti jà lórí o mi ò rí o kì í sí ìwòran ìjà o. n tó ṣẹlẹ̀ ní olómi ń yọ Sunday yẹn báyìí ṣe rí wípé gẹ́gẹ́ bí òye ti tèmi tó bá já sí wípé àwọn èèyàn bá ti jẹ́ kí àwọn ọlọ́pàá máa gbé arákùnrin tó gbé orí òkú nù sàárè tó bá ti jẹ́ káwọn ọlọ́pàá máa gbé lọ ṣé n tó ń ṣẹlẹ̀ màmá ṣó lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni kò lè ṣẹlẹ̀. àbí tí mo parọ́ ni. parọ́ ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ kó rédíò dé kí rédíò bá ti gbé e kí wọ́n wá máa lọ torí wọ́n láwọn ọlọ́pàá sọ wípé ṣébí ìlú ti wá tún ṣiṣẹ́. ẹ gbọ́ mi màmá ṣé tí ọlọ́pàá bá gbé lọ. bẹ́ẹ̀ni. tí àwọn tó jó níròyìn tán bá wá dé ẹ ṣe sùúrù ṣé tán bá dé ṣé wọn ní lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti lọ béèrè pé ṣé ó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ lóòótọ́ ṣé bí wọ́n á lọ bẹ̀. wọ́n lọ bẹ̀. kí wá ló dé tí àwọn ará àdúgbò lè fi àǹfààní yẹn fún àwọn ọlọ́pàá kan máa gbé arákùnrin yẹn lọ níjọ́ náà ẹ tún wọn tó tún dálẹ̀ sọ́dọ̀ tiyín náà báyìí. mi ò rọ́mọ mi ọmọ mẹ́ta. kí lẹ korúkọ ẹ̀. Àfíìsì Sànúsí ni. kí làwọn èèyàn mọ̀ sí. Àfíìsì náà wọ́n máa ń pè é. iná wọn máa ń pè é. lórí ló mọ̀. ibo ló ń ná. Ṣàngó ni sí kíní Ṣàngó sí kí ló kọ rẹ̀ ń bí. èmi lẹ́ ń bí ni mi ọmọ. ọjọ́ ọmọ níyà.
Ṣàngó sí ọjọ́ Ọmọníyà bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ná ìní ná bẹ́ẹ̀ ni ẹ sì ti lọ sọ́dọ̀ chairman wọn náà bẹ́ẹ̀. àti ẹ̀ lọ́ọ̀dọ̀ sí àmàlù ẹni tí ń gbọ́kọ̀ fún lóhùn òrí ó lóun sọ pé kó tètè dé aago gọ́ọ̀mọ̀jì káago 9 òru kò tó dé níjọ́ Sunday yẹn. Kí lórúkọ ẹni tó ń gbọ́kọ̀ fún? ntí ẹ̀ mo kàn ń pè ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù Ọlọ́run jẹ́ kẹ́ ẹ rí pẹ̀lú agbára Ọlọ́run. inú mi ti pò pọ̀ kọ́mọ Nàìjíríà gbà mí kí má sọ odidi ọmọ nu. Kí lẹ tún korúkọ ẹ lẹ́ẹ̀kan sí ma? Àfíìsì Sànúsí ni. Àfíìsì Sànúsí. Bàbá Mẹ̀mẹ́dì. Níbo ló ń gbé? ń gbé ọ̀dọ̀ mi ní ń gbé lọ́pẹ́ àgbè. Ọ̀pẹ́ àgbè ló lómi. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ó dúdú àbó pupa? Ó dúdú. Ó dúdú. Ẹ tún fọ́tò yẹn hàn àwọn ọmọ Nàìjíríà lẹ́ẹ̀kan sí. Fọ́tò rẹ̀ rèé. Ẹ bá ń gbé sọ́lẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá tó láǹfààní àti máa wo Òru Mẹ́ni Ọ̀wọ̀ TV ìyẹn ní orí YouTube báyìí, ẹ dákun dábọ̀ ẹni tí ó bá bá wa rí arákùnrin tí ẹ̀ ń wò lójú ìwòran yín yìí, Àfíìsì Sànúsí tẹ̀ ń wò lójú ìwòran yín yìí, wọ́n ní pé awakọ̀ ni o, ẹ ti gbọ́ púpọ̀ ní ẹnu ìyá rẹ̀ pé Micra ló ń wà ní Ṣàngó sí ọjọ́ Ọmọníyà lárákùnrin yìí ná nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Olómi ní ọjọ́ Sunday tá a lò tán yìí. Àtìgbà náà làwọn òbí rẹ̀ ò ti rí o. Kò lágbára Ọlọ́run, ọmọ wa ò ní sọnù.